Gbogbo àwa tí Ọlọ́run ní kí kájọ wà níbí ní ọ̀dọ̀ bàbá wa àgbà ayédè òsì wí káyè ló lè dá sí ẹ wí dáadáa. أفلح الزاهدون والعابدون إذ من قرأ ليله شغلتهم حسب الناس bàbá wa àgbà ayédè kí ló dé tí a fi lọ tí wọn ò lọ ó sáni tó bí gbogbo tí a fi máa àfà ní àfà yá àfà kò sí èyí tí bàbá ayédè ò ní. Àmín. Ẹ̀yin ọmọ mi wí. Bàbá ayédè ìgbà tí ó gòkè mi ò ní lè sọ̀rọ̀ dáadáa. Ìgbà tí ṣe bẹ́ẹ̀ sí bàbá. Àwọn èèyàn máa dá nǹkan wò. Ẹ̀yin àfẹ́ mọ́rọ̀ kí wọ́n ní dán yín wò. Wọ́n dán yín wò. Wọ́n mọ̀ bọ́ ṣe tó bóyá bọ́ ṣe ń pera rẹ̀ tó lájì ẹ̀. قوم إلى جنة قوموا أولئك بذكره ونهارهم لا bàbá ayédè bàbá ayédè ọmọ
Ẹ̀wì. Tírà kan ní ìkànnà wòlíì Ọlọ́run ló ṣẹlẹ̀ sí. Tírà kan ní Sídì Àlì ló ṣẹlẹ̀ sí. Bí a ti ń bínú alààyè náà máa bínú òkú. Àwọn èèyàn máa bínú òkú. Ẹ mọ́ rò pé lágbájá wá jà wá kú ọ̀tẹ̀ wá tán. Rárá, bẹ́ẹ̀ bá kú ọ̀tẹ̀ ò tán. Àmín. Kéèyàn ó kú kò parí ọ̀tẹ̀. Ìwọ ni òye. Ṣùgbọ́n tí ń jà ní ìkan ti kú fún kan. Bí ò bá sọ̀rọ̀ yóò tún kú nínú sàárè. Lára àwọn tí ó gbà fún lójú ayé. Wọ́n ní sèmi ní wòlíì ni ó sì dán wò. Ó wá lọ ibi tí wọ́n sì sí. Imam mi. Mi ni Imam Offa, Imam agboolé wa nù. Mo nà lẹ́ẹ̀kẹrin. Ìgbà tí mo dá ààyè yìí, lọ́lọ́ ń kádàrá kí n débẹ̀. Gbogbo Imam Offa náà ni máa ń jẹ Imam agboolé. Wọ́n gbé kádàrá tèmi yàtọ̀ mi ń ṣe wá síká. Ń bá jẹ Imam agboolé. Mo ní ti máa ráyè kí ni wákàtí máa rán lọ́nà Maiduguri tí bá wà. Ntọ́sí wa nílò kí lọ fẹ́ gbà kalẹ̀ fún. Ayédè. Ìbẹ̀rẹ̀ lẹ́wà, wó lọ rí. Àwọn ọ̀rẹ́ wa wó lọ rí. Very handsome. Bó ti wù mí kí n sí ilé ayé dé tó ẹ̀yìn òun ànábì lè dé sọ̀rọ̀. Kódà lórí stéèjì ni àsàlátù kòkò kìlẹ̀ bẹ̀. Ẹsẹ̀ rere ẹ̀yìn òun ànábì kí n gbọ́. Two 2002. Ẹ̀dá kẹfà yọ rìpítà kú ń bẹ̀ díẹ̀. Ẹ̀kọ́ ẹ̀yọ́ kú ń bẹ̀ díẹ̀. Ẹ̀yọ́ kú ń bẹ̀. Mo ti ń gbọ́ ara mi lẹ́ẹ̀mejì. 2002. Káàdì yìí ní Mákànù. Ẹsẹ̀ rere. Èmi ò mọ dáadáa mo gbé lùbọ́ lọ ẹni tí ó ro kànú. Ọkùnrin oníyàwó. Ẹsẹ̀ rere ní ìwà. Gbogbo tó ló padà wá. Torí bẹ́ẹ̀ yẹn bá lẹ́mìí ìṣe tí ò lówó lọ́mọ yóò dá gidi. Èèyàn lẹ́mìí ìṣe kò wá sí tí ó fi ṣe kò sí tí ó lò já gidi lọ. Sàkálà sojú ń gbọ́. Ara àwọn tí wọ́n ṣúgbà mi ní Mákà ń gbà yẹn nù nígbà yẹn. Bísí ẹsẹ̀ rere kí kẹlẹ̀kùn tí ìwọlé mi àni ẹ̀rọ sọfẹ́ lè ṣe rere níbèrè ẹ̀. Torí àṣepamọ́ níwájú mi, èmi ló sáré bóde. Èmi ò mọ bí màá ti ń lọ ní airport. Ẹsẹ̀ rere ló wá pàdé mi ní títì.
torí àwọn sàn dá yaya àsàn dá yaya ní sàn kánà kò lọ. mo lọ wí. bàbá kan ní bọ́ wá kí yín o. ń bọ̀ wá kí yín ká annaka qad khuliqta kama tasha. bí ìgbà tẹ ẹ pé ọlọ́run pé báyìí ni ọ̀dá mi. ìgbà tí bàbá yín wá fáyín ńkọ́ àmọ́ ẹni tó yáyì tí òbí tó yáyì. àti ìwà yédè fáyín. ẹ wàá pọ̀. tó bá yá ẹ̀yin ló fọrùn gbọ̀n tí ń káwé bíi tiwọn. أرجو رضاك وخاتمي بهماك والماء مشوكا لا يروم سواك. والله يعلم أنني أهواك. ẹrù náà kò ní jù yín lọ. wọn náà ti ẹdẹ kò kọ́ ní tíìtà kì í ṣe pé a fún ọ a ti fún ọ ní ìtọ́ obìnrin ni. wọ́n láwọn tó lọ́n kì í rí ọ̀rọ̀ wọn wò. fàkà olúhùn mú ká olúhùn wà fi'luhum fi'luhum. فقولوا وفعلهم فعل. àtọ́lọ̀ máa retí wọn pé ọ̀ béèrè ni. ó dáa tó bá béèrè mo tó fún ọ. ajẹ́ni nípa sórí rẹ̀. mo láìkí ọkọ̀ tẹ̀ ń jẹun. nígbà fún ọtọ ọba èmi náà ń jẹ báwọn nígbà tí n bá tẹnu mọ́ ọ̀rọ̀ fúnra ẹ lọ́gbàdà yí padà. ọlọ́ọ̀ni kéwù ìwọ kẹ̀kẹ́ nígbà ló bá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ olórí ibú ìpadà ìwọ lọ́gbọ́n sọ nígbà tí ẹ padà wọ́n rí tún ìṣẹ̀ra wọn ni wọ́n fẹ́ tú ọlẹ̀ káró dé ẹ̀kan lè bẹ́ẹ̀ lù ọ ni ìwọ lọ yá nọ́ọ̀sì sí àbàdà. ó ní ẹ̀mí máa lọ má dúró. ilẹ̀ jẹ̀lílà sàmẹ́dà ìyànà fòsòmù tí kàmẹ́dà. sí ìlọ́lọ̀ máa wẹ̀ lọ ẹ̀mí máa dúró ẹ̀mí ṣe dúró ẹ̀yin àfáà ṣe máa dúró bí tó bá ti dúró ni wọ́n ti mú ọ. ojoojúmọ́ ni ìyàwó rẹ̀ máa jí ọ wo jíyàwó rẹ̀ rí. ayé mi máa wọ̀ sí lẹ́yìn. kí lọ gbọ́kànlé o ṣé tó sọ mẹ́nu ọ̀nà polofo ni wọ́n ti jà. rọ́sùmù ló ń wo kò sí sùmù lára tó so kọ́ mọ́. ló bá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tí mo fẹ́ lò ní pé èèyàn máa wo lójú ayé kó tó wo tó bá kú tán. àmọ́ àwọn èèyàn mọ̀ bẹ́ẹ̀ òun òkè ó débẹ̀ o àwọn tí òkè ó débẹ̀ ló pọ̀ o. ó wá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ẹ̀ mọ́ tó ṣe ó wá gun orí sàárè ó kàn yàgbẹ́ sí i.
ẹni tó ti kú ó tún wá bẹ́ ìgbẹ́ pé n ò gbà fún ọkọ tó kú mo tún kọ̀ ọ́ nísìnyí náà ó ètì ẹ̀ déwájú ọlọ́run sẹ́ni bó ṣe yàgbẹ́ sí orí sàárè rẹ̀ báyìí la ilaha illallah wọ́n kàn ń gbó bí ajá ni ọlọ́run náà nífẹ̀ẹ́nu rẹ̀ ń sọ̀rọ̀ mọ́ ó gbó tó fi kú ni bẹ́ẹ̀ ni kéèyàn ó débì kó mọ̀ fún bàbá wa ayédènú hórmọ̀ ó lè gbó ó lè gbó iṣẹ́ tí wọ́n ń ṣe láyé kọjá kẹ́ni wọn ò sí iṣẹ́ wọn ò lè tán lórí ayé àbí tí àti àṣẹ nǹkan sílẹ̀ ò bá tó máa bí mẹ́kalẹ̀ lókù ọtí kú omi ẹ̀ ìyẹn kọ́ ni mo fẹ́ sọ padà síbòmí ìyẹn tún kọ́ tún wí ní ìlànà tó ti wí lọ ìdórí ọ̀dà àṣẹrẹ gbogbo àṣà tí ó bá dá mọ́tò ní fi dásà ọlọ́run méjì ó mọ́ wa ọkọ̀ lójú oorun wá gbé látòkè ọ̀ ń gbà bọ̀ èmi àti wọn a máa gbóra wa jìgìjìgì àwọn yánu àti kéwú èmi lọpọlọ tí mi ń dè mọ́lẹ̀ òun tí ń ké ó ti rú nǹkan mi lọ àwọn bàbá wa yédè kọ́mú alim ni wọ́n bàbá yédè wọ́n kún ní kéwú ó tún sẹ́dà alẹ̀ òun làwọn tá à ń bá ṣéwù káàkiri ní ìsìn ẹ lọ kéwú wọn ò bí ní tẹ́ẹ̀mọ̀ tẹ̀sùbá kí ó dáhùn àáfi tẹ̀sùbá sí lọ ní kéwú làá fi kó yàn là ìwọ lọ wá ń bá káwọn tó ọ̀dẹ́ kéwú tó padà lẹ́nu lóde wọ́n sì fi ọ́ sí ṣéwù àgbà ọwá lórí tíra kodò jàmá tẹ̀sùbá tẹ́ rí a máa fi darí ọkàn ni ìmọ̀ kéwú là fi darí ọpọlọ méjèèjì ò sì gbọ́dọ̀ bàjẹ́ ẹ̀rẹ̀ tó tẹ́rìbíyà fún yà tí ó dọ́lọ́ mọ̀ àmọ́ tọ́pọlọ rẹ̀ ò bá pẹ́ ọpọlọ rẹ̀ jù ó sì ṣe kéwú ní òwà jẹ́ ẹni tí ó fi mọ̀nà pé ń tọ́ ọmọ yìí báyìí ló jẹ́ lóòótọ́ tó fi léwọ̀n àbá ayédè kéwú kí ní ń ṣe wọn tí tẹ̀síbá rẹ̀ wá gùn ju tẹgbẹ́ rẹ̀ lọ èmi lọ ń fà gẹ̀ ẹni tí ò wá lọ́wọ́ ńkọ́ ó sì pé ọlọ́run ó sì dá lóhùn èmi ló ń fà kò lọ́wọ́ tí èmú tẹ̀síbá gbogbo rẹ̀ ti gé ó sì pé ọlọ́run ó sì dá lóhùn ṣèbó ń kà lélẹ́yìn sànàbì fà ní ìgbà tí ò tí ì sí tẹ̀síbá ti ní kàlà nẹ́bí ń kà káwọn bá sọnù bàbá pé ó ti dọgbọ̀n tí mo kà ń ló fà á òun kí ń ṣiṣẹ́ ẹlòmíràn ní kódà mo fi tẹ̀sùbà mi búra èmi lọ́ fi pè. mo fi tẹ̀sùbà mi búra ní táwọn ẹni ọlọ́run kan wọ́n ti kú wọn ò lo alfaz mọ́ ẹ̀gbọ́ wọn ò tó lo alfaz mọ́ ilhaz ni wọ́n ń lò wọ́n kàn mọ̀ wò sún ọlọ́sùn mọ́ ní mo ti dán lóhùn. إلى جنة سلام عليهما قالوا هنالك سدنا ẹlẹ́ẹ̀kejì ábìd ní bàbá wa ayédè wọ́n ń ṣe àáfàá tí ò lẹ́sìn tí wọ́n fẹ́ bí àáfàá mi nínú ọ̀rọ̀ ẹ̀sìn ní ẹbí lọ alẹ́sọ́nà fẹjọ́ mi sùn ọ́ ni
ó wà ní express nù kò fẹ́ gúnlẹ̀ láyọ̀. abẹ́ẹ̀ rí wọn pé ẹ̀sìn bóde lára bàbá ni zahid tún wá ni wọ́n gbogbo àṣírí tí yẹn máa fi jalè káàkiri tọ́dọ̀ ọ̀sìn bá ní lọ́wọ́ kò ní sí àbá àmọ́ bàbá ayédè ní lọ́wọ́ wọn ò darí ẹ sí ibi táyì fẹ́ darí ẹ sí ni. al-asmau àtọ̀sùn ìfáàtì ó wà lọ bàbá bóyá ti túlẹ̀ kan ó lọ wí ta. bí o bá túlẹ̀ kan kò ní bẹ́ẹ̀ ti rí ẹ̀yin sí àlégbà. tẹ́ ẹ̀ bá tún wá jọ́mọ ní nǹkan ẹ̀ lè máa lò yóò ti sí ọ̀tá yín níwé. ẹ̀yin kọ́ wèrè láti rí nítorí wèrè bu rẹ̀kẹ̀ wèrè tó dáṣọ bò tẹ́lẹ̀ tí ò rí lòun tó bá kan tó jẹ́ yóò wá sí èrè tààrà. gbogbo tára wọn ò balẹ̀ díẹ̀ ní ọkàn yọjú wọn wọlé ni wọn ò tí ì dénú létí fi sí èrè. ẹni ó mu mílíkì ò sí èrè ẹni ó ra agolo mu ní sínwì. ẹjọ́ sí mo lè sọ̀rọ̀. bàbá ò tí ì sọ̀rọ̀. tẹ́jọ́ ń jẹ́ ọkọ̀ kan náà bó o lọ wí. mo kì í ẹ kú ẹrù ẹ kú ẹrù ẹ kú ẹrù wọ́n tó jẹ́ kí n kú ẹrù ó ṣe èmi gbogbo ẹ̀dá tó bá fẹ́ ròyìn ìrìn àjò yóò gbọ́kọ̀ travel rí ni wọ́n ìfẹnú sọ̀rọ̀ Kaduna ọlọ ọbọ ọwọ àdọkùnrin ẹ̀yin tí èèyàn ńlá ò tí ì kún fún orí ẹ má fọnù ẹjẹ èèyàn ńlá ó kú oníran yín bóyá orí yín lè gbé kẹtò lè dá sọ̀rọ̀ òru wa ẹ ṣé bàbá rẹ ńlá ti kú rí ẹ ṣé bàbá rẹ kú ẹ wò ìṣe tí mẹmu tí ṣubú títì o kọ́ tó kú tẹ́lẹ̀ lọ tí ní bàbá wọn ti ẹ̀ o. èyí tẹ́lẹ̀ sẹ́ńsọ̀ náà fi ń kà kò wúlò níran yín o kódà tó bá kú ọ̀ lè sunkún torí ìbànújẹ́ ayé rẹ̀ ló lọ. àní bàbá tí wọ́n máa ń wò mọ́ èèyàn náà tó bá kú bó lọmọ ló ṣe rí ayé rìn sí. kéèyàn tó lè pèrè ń bàbá yóò ní nǹkan mẹ́ta sọ lè dá ọ̀ràn kọ́ dáadáa pé tí mo fà á mo lè tán fúnra mi ò ní pe ẹni pa. ẹlẹ́ẹ̀kejì sí wọn lè bá èèyàn tán ọ̀ràn. gbọ́fà ẹjọ́ sí mo lè sọ̀rọ̀ ayédè mo dàbí láàmú bá a bì tá a ṣe fàákùn wọ́n mọ́tò fi kí mo kí bàbá tí wọ́n bọ́ aṣọ lásì lọ́rùn tí wọn ò sílò ẹ má jà tara wa ilé kan ò dá èrò wọn lọ bẹ àwọn èèyàn mọ ìyókù wọ́n rí ọmọ tó ṣe é dé bá ní.
tí ò bá sọmọ tó ṣe dé bá wọn ti lé ni kéèyàn wá tì sẹ́nu géètì afẹ́ wọlé ṣé kò wá sọmọ gidi ó ti mọ̀ gógóró yó wọn wá bòmíì lọ wọn ò sì sẹ̀ ń tí ń bá ń bẹ ni ò sí ń bẹ mọ́ níjọ́ tí ò bá ti sí ìsin lórí igi mọ́ wọn ilẹ̀kùn mọ́ wọn ò ní dábẹ́ rẹ mọ́ wọn ò ní dábẹ́ ọ̀sán mọ́ tó bá ti rí rí ẹ̀yin ilé ẹjọ́ láàrin yín ó rí rí. because mo máa ń pàdé yín kéwù ń bẹ bàbá yín ó sì ń tọ́ wọn ò jẹ́ yọ ọmọ ayọ̀ sáàjòjú gbogbo ẹ̀yin àfa àtọmọ yóò tọ́ ọmọ kẹrìntẹ́ bá fi lè kú bí lóun bá tiẹ̀ dìde yóò kọ́kọ́ wó ná wọn wàá sunkún bí 40 ọdún kan tó rọmọ tó lè gbé nàró ìyẹn wọn ò ní rọmọ nínú ọmọ ni wọn ti wá lọ ní khalifa kí náà ọmọ burúkú ìwọ̀n ò tí wọn ò kéwù nígbà tí ọmọ àbíkẹ́yìn ọmọ èdè èèyàn ilé ti wó kó tó nàró ẹ̀ padà back to square one wọ́n padà sẹ́sẹ̀ àárọ̀ nù. wọ́n lè yín àfà ẹ fòró ọmọ yín kí wọ́n tó ayé gbé kẹ́ tó kú torí ẹ̀rù tẹ́ fẹ́ gbé kalẹ̀ yìí kò sórí tó lè rú. àwọn ni wọ́n lè jẹ ọmọ rẹ̀ ń fagbó lẹ́yìn àgbo ó yẹ kó lè bìyà rẹ̀ ni pé wá ta lọ gbílé yìí fún torí ẹ̀jẹ̀ mi ò gbọ́dọ̀ rí báyìí ọlọ́run ọba kìí sọba alábòsí gbogbo ẹ̀yin ọmọ àfọ́ ọmọ èèyàn ńlá tẹ́ ẹ tú ilé bàbá yín ẹ mọ̀ kú òfò. ìgbàdàn nìkan tó fẹ́ kó bá rẹ̀ láìsí méjì orí ó bá wò kan náà mi ẹ̀sìn jẹ́lẹ̀ yìí lọ sí engineering mo lọ́nà fẹ́ kọ́ ni adúrú ẹrù tí mo di kalẹ̀ orí wo ni kò gbé ó ní kí n tún sọ mo lọ́ọ̀ rí ẹrù tí mo dì bó ṣe tó ni orí wo ni kò gbé àfi kó ní tí ó gbé ó pọ̀ ohun tí ò jẹ́ wàhálà ò ti pa ẹnu àwọn àbúrò yìí ti bá ń bù wọ́n bù ẹrù ti fúyẹ́ wọn ò jẹ́ lóòdù ó pa ikú dànù. èyí ní ìsàgbà àyà tẹ́ fẹ́ rí àwọn àbúrò yín lójú àwọn náà sọmọdé ìṣẹ́tẹ́ fẹ́ tí ń kú níwájú. ilé tí wọ́n bá ti ń jẹ kàlífà lẹ́ra àwọn ohun sàlùbáríkà àwọn mí yọ àlífà àwọn ọmọ ní vote of no confidence pé àwọn yọ sí ẹlẹ́jọ́ bàbá yín ọmọ àlèmọ̀ ní ẹ máa mánéjì ẹ̀ ní àdéhùn rẹ̀ yín nù iṣẹ́ gidi lẹ̀ nífi ràn á máa ń fòmù gan joyè ọlọ́gbọ́n ni ò ní jìnà sí. bẹ́ẹ̀ ni ọlọ́gbọ́n náà wà ní ẹ̀pàrọ̀ sùkùtù àlejò ń bọ̀ ṣẹ̀gbọ́n mú gọ̀ ló. ètò bàbá yín ó dàrú lọ́dọ̀ Ọlọ́run ni òjé kẹ́tù ayé ó dàrú níjọ́ tí wọ́n ń kọbè wọn ò kọ àròbò ẹ̀yin náà fi dá a báyìí kápẹ́ ni wọ́n dalẹ̀ Ọlọ́run ní ẹ̀sán ó ti ké. Malakai ṣé ẹ̀yin lẹ́ni kí n sọ̀rọ̀ torí tá a bá yin bàbá rẹ̀ ẹni tí ò rẹ́ni bí lè para rẹ̀ o ìwọ̀n sáà nìkan ni níjọba bá ti ń dààmú ká bàbá ẹlòmí ń dá mọ́sálásí rú ni. ó jí owó mọ́sálásí kó wà tún fún lè mọ́mọ́ ní ìfọ́tí ó ní mo kọ́ ẹ̀sẹ́ ní Gánà ìgbà máa kàṣẹ́ bí Gánà ṣe jìnnà tó ẹ̀sẹ́ ló mú wálé kò móríire wálé ń tiẹ̀ àti kó máa pọ̀ sí àwọn adíyẹyẹ ọ̀họ̀ bí ẹni tó pẹ́ Kaduna ni tó lọ kọ́ Haúsá torí ẹ̀mí pàṣíkèrè kò mú pa àwálé àti tó bá lagi yóò wá bá pàṣíkèrè rojọ́ ibi tí ó là lọ bí Kaduna ṣe tó àbí dẹ̀rẹ́bì gógó ní Yorùbá àṣàṣe wéré. Mo dára dẹ́bì gógó ní
kóíkóí sálùbọ́sà di yájì ìṣẹ̀lẹ̀kì ayé mi tí tọ́ ọmọ bọ̀ ní nàbàrà àti ẹgbẹ́ ọ̀nà méjìlè. Bínú mi ṣe dùn tó Yorùbá níbi dáadáa. Yorùbá dáadáa. Yorùbá dáadáa. Wọ́n fi mí léèrè kí ló dé táwọn àfáà ń dààmú tí Nàìjíríà ń dààmú. Al-abdu idha sakana ila ghayrihi ila ghayri Allah ibtalahu Allah bala'an azima. Níjọ́ tí ẹrú bá ti bọ́lọ́ fara ti nǹkan míì sọ pé nǹkan míì ní gbàgbọ́ èèyàn ló fọkàn tó. Nàìjíríà fèlì púpọ̀ àti ìmọ̀pọ́nà ló lè tó orílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ bá tó ẹgbẹ̀rún èèyàn tẹ́ ẹ̀ bá ti pè Ọlọ́run dá sí bí wọ́n sì máa dọ̀tí lọ nìyí. Ẹ pé Ọlọ́run. Ẹ̀yin àwọn kan náà gọ́vnọ̀ ní stéètì kan ó ní kí gbogbo ìlú wọn gbààwẹ̀ gọ́vnọ̀ nù. Dìsín àwọn tí wọ́n fún lépè ò tí ìrònú pàdúrà ló kù o. Búrẹ́dì dọ̀tí ẹni kan pààrọ̀ lébẹ́rì onírùn ní àbí búrẹ́dì. Búrẹ́dì kan lẹ́kan ẹ pààrọ̀ lébẹ́rì ẹ̀ bẹ́ẹ̀ fi lébẹ́rì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sí yóò máa ṣe kíni yóò máa kàn so àti ìkọ́lọ̀ dá sọ̀rọ̀ Nàìjíríà. Àwọn àfáà àti ẹmọ ibi tọ́lọ̀ ń wà tí wọ́n bá ń pè wọn ò tí ní pé àdá sọ̀rọ̀ àfàwọn olè bí wọn àwọn olè àwọn tí ó lọ umra tí ò ní dé Káàbà tí wọ́n fi dé wọ́n kàn máa mutí ní pẹ̀lú àwọn àlè. Nígbà tí wọ́n fẹ́ bà Mẹ́kà jẹ́ fún wa náà àwọn Lárúbáwá nígbà tí wọ́n bàjẹ́ àwọn lọ kó àwọn hòtẹ́ẹ̀lì tó sùn gbàgbé ìrun síbẹ̀ wọ́n ṣe kọ́rù hòtẹ́ẹ̀lì sílé Ọlọ́run táì àwọn èèyàn ráyè sí lọ́n mọ́ ṣèbí Ọlọ́run lálọ́ sí téèyàn bá rí ìfarani nílé Ọlọ́run kò ní ta gìrì àti pé Ọlọ́run comfort ti pọ̀ jù ní Mẹ́kà nísìn èyí sì ni máa sun hòtẹ́ẹ̀lì kan 2 million lójúmọ́ 2 million 5 million lójúmọ́. Àbí ẹsẹ̀ bẹ́ẹ̀ ṣe bèrè ẹsẹ̀ wò ní jí mọ́ ni wọ́n jí jẹ̀mọ́ ẹ̀dá kù tọ́nà fẹ́ ká lọ rí Mẹ́kà gan èwo ni wọ́n á rí mọ́ bẹ́ẹ̀ nísìn ìnira bẹ̀ èwo ni ẹ rí mọ́ nísìn. Òun fẹ́ lọ rú Mẹ́kà tá a lọ Mẹ́kà tí wọ́n very expensive Mẹ́kà gbádùn ni Mẹ́kà túra ni àwọn tá a sì gbọ́kànlé nù tọ́mọ ilé sátà plé tẹ́lẹ̀ àwọn lọ Mẹ́kà wọ́n lọ ru ọ̀rọ̀ wa bí ó sì bá ti orílẹ̀-èdè jẹ́ nù. Àyín lẹ́ni sọ̀rọ̀ kẹ́. Bàbá náà tẹ́ mú kí ẹ bàbá bàbá mú kí ẹ dákun. Bàbá Khalifa ti bá mi kí ẹ bá ń gbá bá ń torí Ọlọ́run ni torí n fẹ́ gbé ìkànsí kan ẹ̀gbọ́ àlejò tó bá sì máa jẹ dúdú nínú ọbẹ̀ ara alé ló sọ fún pé má jẹ́ alẹ́ dúdú ní ẹ̀sìn kò sí mẹ́ngbà tí a fi sí ẹni tó wà nílé ló sọ fún àlejò ṣe máa sàárẹ̀ àfọ́jú tó tójú bàbá rẹ̀ kú ni ara alé náà kì í má dúró mẹ́rùn sàárẹ̀ àfọ́jú wọ́n ti fún lẹ́sìpò alágínà wọ́n jọ tó bí ẹ̀ bó lọ́wọ́ ìdérè àwọn olólùfẹ́ ànábì ẹ̀ sì pé gírí bàbá ànábì Muhammad ayédè tí wọ́n sẹ́yìn nígbè ní bàbá Khalifa
torí kí ni àyè tẹ́ ẹ jòkó lé àyè bàbá nù. Àwọn alẹ́ nínú mọ̀lẹ́bí tí ò tí gbà tí tírẹ́nì báyìí sí báyìí ọ̀ lè òní bá mọ́ lọ gbà nísìn. Ṣèbọ̀dá mi lẹ́yìn ẹ̀yìn tẹ́ ẹ̀nà ró ẹ̀nà ró. Gbogbo ẹ̀dá tó bá gùnmọ̀ káàmà bàbá rẹ̀ tábìlì kan bá ní bọ́ọ̀dà mi ní ń bá sọ̀rọ̀ kò lè tó odidi mọ́. Ká tó pọn ìdá lájú dà lọ bá a bá ti pọn tán nísìn yóò bẹ ọ lọ́wọ́ o. Ìdà àti akọ wọn máa jà. Akọ sọ pé òun ló ń ju ìdà lọ torí òun ló ń bà sí rí ìdà. Ìdà lèmi ìṣẹ́gbẹ́ rẹ̀. Akọ ń lérí ìdà ń lérí. Níjọ́ tí inú bí ìdà ó fa akọ ya ni. Kí ni ń jẹ́ akọ lára ìdà? Akọ ò lè bẹ́yàn wọ́n fi ṣàpọ́nlé ìdà lásán ní ìdà ní jẹ́ nǹkan. Ta ló bẹ̀rù akọ rí? Bẹ́ẹ̀ lẹ́yìn tẹ́ bá rọ kiri ká àlífà kan tẹ́ bá ń pẹ́ fẹ́ tú láti rí ìdà ló yóò fà yà. Àtúnlẹ̀ náà tọ́kàn wọn ṣe táìmù lójú sọ yín. Mo ti dàpè wọn náà dàpè. Nígbà tí mo dé àyè yìí ọmọ ní á pè mí wọn ò mọ̀ pé wọ́n ti sọ ẹrù kalẹ̀ sí mi náà ó yíwọ́. Wọn ò ní gbàgbé níjà kìámà. Níjọ́ tí ẹ ti sọ kalẹ̀ sí ilá pé mọ̀jẹ́ kàlífà gbogbo ìràwọ̀ ti pé sí ilá. Kí ni mọ́tò yòókù ṣe lójú bàbá tí wọ́n fi lọ tí wọ́n parí ara ni wọ́n ti máa ṣe. Tí wọ́n bá ṣe lára yín iṣẹ́ wọn ò kọ̀m̀plìtì wọn ò ní rí gbédélé báwọn. Ìyẹn náà kí mo tún wá fẹ́ sọ kọ́mọ́ ni wọ́n ń kàǹpé fún. Àwa ti báwọn èèyàn ṣe púpọ̀ màálù dùn bá ṣe jẹ èèyàn lọ. Èèyàn tí màálù bá padà ọmọ kú padà ní ajá ó bá padà ní sọ́kẹ̀rẹ̀ yóò lòun wá mọ́. Àmọ́ èèyàn ogún ọdún títí ń sùn tí ó ti padà. Ẹ̀ sì jẹ́ ọmọ yí lórí bẹ́ẹ̀dì yóò wá wú ọ lórí pé àbí fún lọ́rùn òní kí ń sè yìí. Sẹ́ẹ̀sì wá gbọ́ tùmọ̀ Yorùbá ní ṣe. Jẹ̀mọ́ tí ajá bá ń bínú sí ìyẹn yóò máa gbó lọ́dún pé ń bínú. Àgbò rẹ tọ́ sí tó bá bínú yóò kàn ọ́ ni. Èèyàn máa kúnlẹ̀ kí ọ ó sì ti pa ọ́. Àgbò rẹ tó bá bínú yóò kàn ọ́. Èèyàn ò ní kàn ọ́ níjọ́ tí èèmù ọ̀. Kò sì ní sojú ìbínú torí kò fẹ́ pa ọ́ láàbọ̀. Ẹjọ́ sẹ́ ń tẹ̀lé mi. Gbọ́dọ̀ tẹ̀lé mi dé. Ẹjẹ́ ń bí àdébà lọ nílé lódò ta. Èèyàn ò lè mọ èèyàn. Ibi tí mo dé náà nù. N tó wá jẹ́ ń wá bí gẹ́gẹ́ ẹ̀ mọ́. Níjọ́ tí wọ́n bá mi iṣẹ́ yín ni ẹ jẹ́ wọn ò jí sí ara wọn. Wọ́n bá mi kí Jímọ̀ lọ́fà ni. Mo sì mọ̀ wọ́n mo ṣàdúrà fún mọ́sálásí mo rò pé ń gba ń lọ lú mi ni. Wọ́n sà wọ́n tẹ̀lé mo ní kí ló dé mo ti kí ní Jímọ̀. Mo lọ da ayé díẹ̀ mọ̀ bọ̀. Wọ́n wá ní bàbá Khalifa náà fẹ́ lò mí níjọba ẹ̀. Àmọ́ ìjọ́lù wọn pọ̀ wọ́n káàkiri báyìí àwọn anìkan wá sọ fún mi. Mo ní kó dà tí a bá fóònù ń wà. Wọn ò pọ́n ẹ̀nà fẹ́ sí nǹkan di sí mo sọ pé ẹ̀nà fẹ́ sí nǹkan ni. Di sí. Ojú agbo ní tí mo pọ́n ẹ̀nà fẹ́ sí nǹkan. Níbi tí wọ́n pọ́n ilé dé. Tí wọ́n bá fẹnu kéré yín lẹ́yìn náà ni àwọn ò ní rójú rẹ̀ ni. Mo ń pè àṣírí yín náà bẹ bí wọ́n ṣe ń bẹ láàrin náà kọ̀ọ̀kan tí wọ́n ń dèmí náà láàmú náà. Ìwọ náà lálágbà kó rántí ọ̀ sì àgbà kọ̀ọ̀kan tó kó ní lónìí.
kò bóni ṣe ò sí kò sí ìrántí ò ní bọ̀t ọlọ́run mọ́kànjẹ́ ó pọ̀ níran wa ẹ máa pọ̀ àníní ẹ mánéjì bá ṣe kan ló yá dìgbò ẹ máa fọ́ pa lórí ṣùgbọ́n kẹ́dá sọ̀bọ̀ ọlọ́run bí èèyàn ní igi sí ni kó sáájú kó kájú agbó ẹ̀sìn má jẹ́ ó sọ̀rọ̀ torí yóò dà nǹkan rú wọn ìfọ̀rọ̀ lọ wèrè. kí mo wá sọ bí lónìí ọmọ mi dá mi lóhùn ká bẹ̀rẹ̀ wá sí mo ká ìyá wa nílé ayédè lẹ́yìn ayédè mo kí mo ká ìyá lọ́sọ̀ láti wá mo ká ìjàmọ́ wa tẹ́gbà alálejò mo ká ní bẹ̀rẹ̀ ẹ mọ̀ pé tó náà fẹ́ kí n ṣe ni mo ṣe fún un. mo kẹ́yìn àfáà mi o torí èmi lọ́mọ kí o gbogbo yìí ilẹ̀ ara mi ṣẹ́ káàkiri. tọ́ ọ bá lágbára ìyẹn 200 tọ́ ọ náà lè lù wọn ò bọ́ sí ọlọ́kọ̀ kan ni ọ̀la pé wọ́n ń jàjà gbòòrò lọ fi lágbára jẹ́ ọmọ yọ sí ọlọ́kọ̀ kan gbàtọ́ bá dórí mẹ́wàá yóò ọ̀pẹ ẹ̀ là wá. ẹ mà wù wá rẹ ni ẹ sì ń wò wá àsáyé ń wò wá mo lọ. òkìṣẹ́ ọmọ Tijani lẹ́sí àtúnmí ní torí kàdá Tijani. mo fi yẹn kí n tó tó bá àbí ìfẹ́ ní sí ó dá kí ẹsẹ̀ kan sí. ẹ yege lọ́dọ̀ mi torí pé kí ni ẹ ṣàbóso àbá kàlífà tẹ́ ẹ bá sọ̀rọ̀ wọn lódì ní ẹ kú mọ̀ ẹ máa tí mo lè ṣe ń kọ̀ọ̀kan máa wọ̀ náà kán tí ẹ bá mi sọ̀rọ̀ tí n bá ti wọ̀n ẹnu géètì ni kó máa lọ nǹkan fẹ́ sẹ́nu ó ti bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ tí ń láìkì ni n ò ní wọ ọmọ wọn àmọ́ wọ kan ọmọ máa ṣẹ́jú sí pé dìde máa lọ àmọ́ tí ò bá mójú tí mo kọ̀ ní kan wá dìtẹ̀ yẹn lọ́dọ̀ mi ọlọ́run ní tí bá dìtẹ̀ níbi lọ́bọ̀lọ́ ọ̀ dìtẹ̀ tí mo máa ń tọ́tẹ̀ fẹ́ fojú tèmi rí tọ́lọ́hun gbà lẹ́mi tí wọ́n di tèmi rí tọ́lọ́hun gbà díẹ̀ ló kù jí mẹ́rin fẹ́ gbà bọ́ lọ́wọ́ ọdẹ. Àmín. Ẹ̀yin yẹ wọn ní náà à ń ṣàdúrà lọ́tọ̀ à ń ṣàdúrà lọ́sì kẹ́yìn bá ìzọ́lù kìtà yókèrà olùdó yókèrà wù náà kí ló dé tá ń ké Kùránì fá tókùn Nàìjíríà tí wọ́n ń lé sí àti mẹ́kẹtẹ́lẹ̀ àdúrà mukul ìbádà tá Nábì ń sọ wòlíì kan wá ṣe sáré rẹ̀ ó ní àdúrà tarku dhunub ó ní tí ń jádùá gan ni ká fi ẹ̀ṣẹ̀ lẹ̀ ẹ̀yàwó ní náà ọ̀dá mi lóhùn àmọ́ pàdúrà rẹ̀ ó gbà ọ níbẹ̀ ni àmọ́ ẹ ṣiṣẹ́ tó kó gbà ní lọ́nà wo èsì tẹ́ ọkọ̀ ọmọ yín tẹ́ tún máa lè rẹ̀ dákẹ́ kẹfà kí ló dé tó ṣe kó ní bẹ́ẹ̀dì tọkọ rẹ ti ń súnmọ́ ọmọ rẹ
wọ́n máa yá lọ. Kí ló dé tàbí òfin gbà mọ́ bá a ti ń ṣe wá sí níbi tá à ń ta owó tó yìí àwọn kan ti fi èéfín gbogbo asọ́mọ̀ jẹ́ níbẹ̀ yẹn. Kí ló dé? Kí ló mú ọtọ̀ sí lójú agbo tọ́lọ́wọ́ ti máàkì wá pa kú oríire? Èmi ló mú ọtọ̀ ọjọ́ mẹ́yìn agbo ọ̀fẹ́ kan ọkọ̀ rẹ̀ sẹ́yìn dákàndá. Ọ̀dọ́ngbà gbọ́dọ̀ wí jèrè. Ẹ̀yin àbá kí ló dé tàdúró gbà mọ́ ẹ ti ń fọtí fọ hàn tú. Wọ́n hàn ń kọ ọlọ́run sinapu lẹ́yìn fi fọ́. Ó tẹ̀ tásà tó káyé nísìn wọ́n ń fọtí lọ sẹ́ ọtí kan orí ibú ni. Káàmọ̀ yẹn sáà fúnni dunu ní mọ̀ọ́mọ̀ akẹ́. Kí ló dé torí ẹ pé tí ó wà di wèrè? Bàtà Ànábì ní kì í ṣe ìwòsàn, òun gẹ́gẹ́ ni dáhùn, òun gẹ́gẹ́ làárẹ̀ tí mú ni. Ẹ dákun torí Ọlọ́run kéèyàn mú ọtí kó púpọ̀ mú ọkọ̀ Ọlọ́run. Kó wá ní kó lè bá a yá. Èmi làá fi kún ọkọ̀ Ọlọ́run tọ́lọ́run ò jùlọ. Ṣebí tí ò bá tó làá fi nǹkan kún ẹ tẹ̀lé mi tí èmi ló ń gbà yín báyìí. Kí làá fi kún Ọlọ́run? Kí làá fi kún Ọlọ́run tí ó fi wá tún upgrade Ọlọ́run? Ọlọ́run tó ti ga tí ò lè ga sí mọ́ kò sì lè wálẹ̀ mọ́. Ta ni ó promote Ọlọ́run? Kéyìn wọn tún tẹ́jẹ̀ mọ́ kó wá lọ mú ẹrin èèyàn kó wá jó kó wá fún ẹ sínú ẹ̀ jẹ̀mọ́ la ilaha illallah. Ìmọ̀nà àkàlù ọmọ mi. Bẹ́ẹ̀ bá lóun fi kinní kan kún mi ní ìsìnkè èèyàn ni mí. Tó tán náà kọ́. Kí làá fi kún Ọlọ́run? Lọ́wọ́ àkìbárù. Lọ́wọ́ ṣẹ̀bíhà. Kúlù ní àkábìrì. Àbàdàn lè kó wa. Tí ìbá ṣerú lẹ́yìn báyìí, èmi ti lọ ní orúmọ̀ nídìí bá báyìí. Táítáì ní ẹ máa mú. Àlífà tó fẹ́ sọ̀rọ̀ gan-an báyìí yóò máa dálẹ̀ ìgbó kọjá ni. Yóò máa fìdí ọ̀rọ̀ bá lé. Wọ́n wà ní oṣù Ewu fẹ́ sọ̀kalẹ̀. Bólógùn rọ tẹ́lẹ̀. Ṣé ẹlẹ́gẹ̀ẹ́ tó gbé wájú? Tó ṣe bí kóòkì. Wọ́n fi kóòkì wá lójú náà. Tí wọ́n bá yín mú ọ̀sán ní kọjá airport tó ń tiẹ̀. Àṣìlá fẹ́ kádùá ọgbà. Àwọn tí wọ́n fẹ́ pèsè àdúrà criminal wanted lọ́dọ̀ Ọlọ́run. Ẹ tó fẹ́ bí aládùúà Ọlọ́run bínú sí. Àwọn tó fẹ́ pèsè àdúrà àwọn gan ẹni ẹ̀kọ́. Bàbá yìí lẹ pè mí o. Ọ̀rọ̀ mi yóò sì fún ẹgbẹ́ yóò rà wọ́n. Àwọn aládùúgbò gbà mọ́. Gbogbo ọmọ tí ìyàwó ní ìkókún agbolé. Ọmọ tí ọmọlẹ́kà ń wò tí inú ń bí ẹ. Bẹ́ẹ̀ ni ọmọ tí wọ́n ṣe dírìtì ìyá wọn. Ọmọ wọ́bú. Ìyàwó wo náà sì lọ́dọ̀ ọkọ mọ́nísì. Ẹni tí kó palliative ṣọ́ọ̀bù rẹ̀ tán. Kò sọ́jà ṣọ́ọ̀bù rẹ̀ mọ́. Lọ́mọ tí ń pe about to wed just wedded. Ó darúgbó ju ìyá rẹ̀ lọ. Ìyá rẹ̀ ọmọ tí bàbá rẹ̀ nìkan lọ. Ó ti mọ ọkùnrin 15. Bí ọkọ rẹ̀ ni. Lójúmọ́ níbi ń sunkún. Torí express ló bá. Àbùhábù ni. Àbùhábù. Ògbúrú. Lára ọmọ tí aláàgbọ́dọ̀ fẹ́ lọmọ tó fàtìmọ́ nígbà tó súnmọ́.
mélòó ló ti bí tó fi di wà lẹ́rẹ̀ wọ́n máa gé owó lẹ́ fẹ́tẹ̀ ń yọ ẹ̀rùn dé ń dọ́dẹ́ ẹ̀sán ó sì ké náà ìwọ náà máa yẹ ilẹ̀kùn tó sí ọjà tó ọ̀tà lọ́ra ẹ̀ lè sunkún jáde ẹ̀yin náà máa yan tẹ́ sọ̀ kalẹ̀ tẹ́ sọ ẹ́ńjìnì wọn kalẹ̀ tẹ́ kọ́ọ̀tì crash out wọn tẹ́ sá ń kọ́ọ̀tì tó obìnrin tẹ́ sá ń gé O4 O2 tẹ́ ń gé tẹ́ ń gé tẹ́ ń gé. mo rò pé ẹ fẹ́ sọ̀rọ̀ lé ayé dé nì. ẹ̀yẹ ṣe bẹ́ẹ̀. àtàdírí máa jẹ̀sà láwílé máa ṣe. ẹ̀yin ọ̀dọ́ bó làdúró ṣe gbà gbogbo tí ò ló kọ́ tá àgbọ́rílẹ̀ mu ẹ̀ mu codeine ẹ̀ mu láùdù ẹ̀ padà mú sáyẹ́ǹsì tó rẹ̀ ní wúlò mọ́ bẹ́ẹ̀ bá láùdù tẹ́ ẹ̀ wá ṣe wọ̀ tọ́lá yẹn yóò burú kọjá tuntun ṣe. Ramadan ló dé ìyá rẹ̀ mú mílíkì rí ẹ̀yin lọ ra igbó ọ̀pá kan 5,000 naira èló ni ìyá rẹ̀ nídìí tó ewu kalẹ̀ tí ò lẹ́jẹ̀ la mọ́ ìwọ ọmọ tó ọ̀jẹ́ni tí òbí mọ́ ronú yìí. ń ti ń gbọ́. gbogbo oníjẹ tí ń ta ọjà nísìn bọ́ọ̀fì tó tàwọn mílíkì ò tà mọ́ kíní gbọ́rọ́gbọ́rọ́ tí ń jẹ́ ọmọ jáàní èmbó sì burú jù á lọ gbogbo gírèdì gbogbo lẹ́wù náà fi ṣe orí ibú wọ́n ṣe ọtí kẹ́ndù 500,000 bẹ ọtí tẹ́ńtàgò kan ẹni 1 million bẹ tẹ́ńtà ìgò kan bẹ́ẹ̀ ṣe ń wọ ọtí olórí ibú gbàgbàgbà wọ́n ń tẹ ní 5 million ìgò kan àwọn àǹbá bọ̀ lórí ní 50,000 lórí 10,000 àwọn àríkó lórí ibú ò tí pọ̀ tó àwọn àti ní 20 naira déédé orí ibú kan náà sì lẹ́jọ́ sí. wọn ò fẹ́ kẹ́rìn kankan sẹ́kù tí ò ní sàgbákò gbogbo gírèdì náà gbé ọtí dé àwọn ọlọ́kadà kan tó kù yóò ti já pẹlẹbẹ kan mú ìwọ náà tó fẹ́ gun ọ̀kadà yẹn ọlọ́kadà mẹ́rin lè gbọ́dọ̀ fún ọ̀kadà wọn mọ́ èyí tó bá ti pa ọrùn ọ̀kadà pọ̀ báyìí ìtumọ̀ ẹni pé sọ dágbére kó fẹ́ kú. èyí tó bá sì ti gbé náà ọ̀kadà sókè ọlọ́run gbọ́dọ̀ wà mo fẹ́ bọ́ ọjà ló sọ mọ́ gùn o sọ́rọ́ tó yẹ̀ ní sápá kan báyìí sọ́mọ rẹ ti dàgbà nù yóò pa ọ́ ló sọ bó lọ wí jèrè. sọ́rọ́ tó ti wọ bíi tapolin 6 tó wọ sọ́tà bíi 7 mo ti palẹ̀ mọ́ lòún jẹ́ tó bá iná ara mọ́lẹ̀ yóò kàn báàsì ní bọ́ọ̀lù lórí tiẹ̀ ní òfò dànù ẹ̀yin tí ẹ̀ mọ́ ọlọ́kadà tẹ́yẹ kẹ́ máa gùn ún náà ni mo sọ wọ́n fẹ́ kún wọn lọ́gbà náà fún olóògbé. bíjọba bá ṣe dáa tí wọ́n fẹ́ pa á kú tán ni wọ́n sì máa ta ọtí ní motor park níbi tọkọ̀ tí ń lòdù wọ́n sì tú ọtí jọ rẹ́gẹ́dẹ́ ọkọ̀ tí èrò tí kún wọn tẹ̀sí ọkọ̀ yìí ó dé 180 láì tí ì múfù ọkọ̀ ẹ̀yin èrò ẹgbọ́ lẹ̀. yóò fi ẹ̀mí yín ṣòfò. bẹ́ẹ̀ni. àbẹ́ ẹ̀rí wàhálà tó wà láyé ọmọ JSS2 JSS3 àwọn àrèkó lóyún oge ọmọ tí wọn ò tí ì máa ṣe píríọ̀dù wọ́n sì ti ń wẹ̀ jánábà wọn ò tí ì dára idol wọ́n ti wá ń dára jánábà wọ́n ti jẹ sàárì kí wọ́n lè bá gbà wẹ̀ lọ́jọ́ alẹ́. ìyá wọn sì wá mọ̀ bá wọ́n jẹ́ǹjẹ́ dí ọmọ wọn
àrí lágbájá kó wá àti kó bọ́ fìtà wá nù níjọ́ tí wọ́n bá lò ó náà ọ̀dọ̀ ẹ̀kún sọ ọmọ rẹ tó mú fóònù ńlá wálé fóònù tí bàbá rẹ ò ní ìwọ ìyá rẹ gan rúbirú ibùká ọmọ yín lo fóònù 1 million naira wọ́n ti lò ó ṣé ìyá ń gbọ́ torí láàrin ìyá ló bàjẹ́ jù bàbá àti ẹ̀ máa halẹ̀ díẹ̀ bọ́lá tí ní fóònù idiot contempt yóò máa halẹ̀ yóò pé má bá wí táyé nílé orí ibú wì ní yàrá àwọn nìkan ọmọ tó àìsí lórí ẹ bá ti burú di tìyá rẹ nìyẹn bá wúlò ti bàbá ẹ̀yin ń bu ọmọ yín láṣìírí ẹ̀ ń bọ́ ọmọ yín sẹ́yìn tí bàbá rẹ̀ ò mọ̀ ọmọ tí òbí mọ lẹ́sẹ̀ ń jòkó lé pò wọ́n ń jòkó lé omi gbóná kábẹ́rẹ́ ó lè jiná ó sì lè máa bára ìyá rẹ̀ sì mọ̀ pé ń sẹ́yìn kò fẹ́ kí bàbá rẹ̀ ó mọ̀ bàbá náà mọ̀ kò ní sọ̀rọ̀ ó ti pata mọ́ ó kù wà tọmọ lẹ́nu orí ibú ẹjọ́ máa ṣẹ̀ ṣe bóun ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ tiẹ̀ ó kù bẹ́ẹ̀ sì rí lẹ́gbẹ́ ṣé mo ní wọ́n yóò kù kí n fún ọ lọ lé mo náà kí ń gbé tí wọ́n lè sọ̀rọ̀ mọ́ ìyẹn ẹni bá yóò bá ẹni bí òun sọ̀fò ìlé ọ̀rẹ́ tẹ̀ ọ́n tẹ̀kú nàbí lọ́ha ó ní wọ́n tó fẹ́ sinmi ayọ̀ ní náà ọ̀ sì dá mi lò dáadáa níbi tá a lóde ó ní kúl má asọ́pítà ẹ̀gbọ́ ń tó ọba ti rí tọ́wọ́ rẹ̀ bá ká ní ọjẹ́ ra búrẹ́dì ọtí bomi kì í hàn láà sọ tí owó ra búrẹ́dì ọ̀ níwulẹ̀ romi wú omi lámù tí búrẹ́dì bọ́ kó rọ̀ máa gbé sọ̀hún ń tipa rẹ̀ ká níjọ́ lọ jẹun kí ni ń jẹ ọ́sà àbẹ́ǹtà kí ni ń jẹ ọdí ní jọ́sà tó bá ti rówó ra tún fi epo gbé sọ̀hún wo ni wọ́n dìtà àti géṣà ọ̀fẹ́ kọjá yìí bàbá rẹ̀ ọ̀ ní sinmi tó ìkú bá ṣe bá travel jóná ọmọ mi ni sówó ní lọ́wọ́ ni mo bá ra búrẹ́dì mo bá ní ẹ bá mú kọ́ọ̀bù ní bá ń tì bò mí àwọn fi mí rẹ́rìn mo láti wà lórí ìrìn àjò àlejẹ tó wù àmọ́ mo tá a bá dé lókùn tá a máa jẹ owó wà kẹ́ mo lọ sí paraku níjó ni mo wá gbọ́nà òkúta ṣe pé òkúta tàbá ti bọ́dà nàìjíríà báyìí tàbá ti kúrò nínú òkúta ọba ìlú kẹ́ni jẹ́ òkúta ọba bẹ̀ náà pè ní sẹ̀rù bẹ̀tẹ̀tẹ̀ ó ga ìbẹ̀lẹ̀ láti wá yà mo fẹ́ lọ gbọ̀nà òkúta mo wá gbọ̀nà báyìí àwa dé ìkan náà ẹgbẹ́ ní ọlọ́mọdé oúnjẹ òrì ọdí òní tàbá dé lùkàn ibi bá dé mo ní ẹ páàkì àjẹun ní ẹ bá ṣe ègbò òórí ni ẹ fi ń jẹ mo ní èlò náà ń tà á ẹ bá ń gbé ìmúkọ fọjónú òun àwọn wo kàtá tó lòun lè jẹun wá ya wá ní bàálà jẹ náà nísìnyí olúwo kan kú ni èyí tí ń rọwà sílẹ̀ yìí ó máa lóhùn yìí jẹba nígbà náà nàìjíríà sì ti dojúrú báyìí ọlọ́run jí ó tó padà làbá lọ Kaduna mo wá kó Kaduna ọkọ̀ wá bàjẹ́ a bá dúró ní búrùkú ìgbà náà náà bẹ́ńdà yẹ gbọ́dọ̀ gba ẹgbẹ́ nísìnyí a bá gbọ́nà búrùkú ọkọ̀ bá ń kọjá fíàn lẹ́nìkan bá rí a ti kó nídàájí bá ní 4:30 ìrọ̀lẹ́ ìwọ̀n náà ìmámù ní ọba páàkì báwọn kí lẹ́ ń ṣe mọ́lọ́pọ̀ ló yẹ wọn ó wá padà sínú Kaduna wá rọ wá oúnjẹ òtìdọ̀wọ́ ọ̀rọ̀ ẹ̀bà ló wá rí mọ́lọ́ náà wọ́n ṣe lábá ha ìlẹ́fọ̀n náà lébà wú ẹ̀bà bàtọ́ ó wá kọ́yìn sí mi léyìí tí wọ́n wà sílẹ̀ ó wá kọ́yìn sí mi ní máa ń ya orí máa jí ìdí ọmọ ìjẹba ṣe bí kí wọ́n kú sínú gbórí ní ìlú náà. ẹ̀yin ọ̀dọ́ ní náà ṣé ẹ fẹ́ nísinmi mo ti pa bá ká ní ẹ jẹ ẹ má jẹnu yín ó fẹ̀jọ̀wọ́ yín lọ kẹ́ ẹ bá ṣe àgbákò
ìwọ́n lọ ra ẹja tí ń sìn lọ́wọ́ èyí tí ń lọ ní ẹpa fún mi ṣé ìyá rẹ ti jèrè ẹ náà ọ̀sánwó léèwé ọmọ irresponsible ìwọ́n tó wúlò fọmọ tó bí ìyàwó jèrè ọba rẹ ò jèrè ìyá rẹ ò jèrè ẹ bọ́ ọba kú ọkú fórí ara rẹ kò sẹ́ni ó lè sunkún níran yín tọrọ ti ní ọ́nà akọ́nà tó pa ọ́ òkú ayé ẹlẹ́ẹ̀kejì ẹ̀ béèrè ọmọ béèrè wọ́n bẹ́ẹ̀ wọ́n wọ jẹ́ta ntọ́ ọba rí ni ọwọ́ ntọ́ ọba rí ni ọsẹ kí ni tó bá ti dá tó ṣe wọ̀ lọ́mọ dédé pẹ́lú kókó máa kọ́ ọmọ náà bíi tí aláwọ̀ èjò lẹ́yìn wọ̀ ní kọ́ ọmọ náà yín àmọ́kọ́ dápè yìí ẹ̀yin kan lọ́mọ ọlọ́dún mufti yẹn bá rí tó bá ti dá ní ọwọ́ wọ́n lọ mọ price aṣọ tó lówó rẹ̀ fún pààrẹ̀ òní lóògùn mọ́. ẹ̀yin tẹ̀ ń tẹ̀ra ayé tẹ̀ ní mọ́tò ẹ̀ wá ń ya mọ́tò lára mọ́tò ẹ̀fẹ́ fi sàkámọ̀ dé omi nígbà tí wọ́n yẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ní mọ́tò gbédélé ṣèwáwò náà nìkan lọ mú lọ obìnrin náà sì ní àmọ́rú tí ń ṣe gbogbo ẹ̀ka ti dún di steering tó ti ń fóònù wọn pé wo mí èmi ni ó ti lọ́kọ̀ náà nù múnà tó dùn tún jẹ́ bí omi òsì ẹlòmí àmúyàn lọ GRA lẹ́yìn tí ìwọ́tọ̀ ẹni tó ti pé ẹsẹ̀ rẹ ti bú kéwúkéwú tó fi táyà mọ́tò tó wà ní ilé tí mò ń kọ́ lọ́wọ́ fún ẹni yẹn àkànfẹ́ ṣe bí olówó ni mo tí yóò lóyún sí náà nù. tó bá tún mú lọ lé mìíràn kò dáa ilé ọ̀rẹ́ ní òfẹ́ sí kò nílé ọ̀ìdẹ̀ ní sùn ó burúkú jù kí wọ́n fi nǹkan kékeré yẹn jẹ ẹ̀yìn obìnrin bó lọ wí jèrè máa jẹ́bà náà kọ́ máa rìkọ́dù yóò gbàwẹ̀ ń jẹ́ máa jẹ́ kọ́ máa rìkọ́dù bá náà ẹ bá ń fún ní kóòkì 6 máa jẹ́ sẹ́yìn mú pàṣẹ kọ́ máa jẹ́ a ti dájọ́ fún ọdún méjì mo lọ ń gbé lọ mo ní kó máa jẹ́ ní ọjọ́ kébì ó pàfà rẹ̀ kú ni yàgbé sálẹ̀ ó ibi tọ́wọ́ ló ti tó yàgbé lọ́bà wọ́n lọ yẹra àṣẹ́sẹ́ bẹ́ẹ̀ sí ìwọ̀n tó dúró ní kámẹ́rà tẹ́ máa ní sún orí ẹ̀kan ìbárasẹ̀ ló bí mi jò ní pé kátàlú kó sún orí PhD holder ni Dr. Kamal lò bàbá doctor PhD doctor ni òṣìṣẹ́ gbà ní wọ́n confirm ẹ̀ gbogbo ọ̀tọ́ náà rò àbúrò mi ní bẹ́ẹ̀ jọ bí alẹ́ rí báwa ṣe ń kóra wá kánò more than 35 years ti kọ́ kánì ọ̀dọ̀ mi náà ní ẹ́dàgbà gbogbo di doctor mọ̀rìkàsí ní tẹ́lẹ̀ sójú ara ẹ̀ bàbá wíkí orí ọ ọ̀nà gbogbo ọba imam tí ń kí jímọ̀ ni wọ́n ṣùgbọ́n wọn imam grand imam chief imam lè ní àgbà tèmi náà ni àgbà náà ni wọ́n sì jọ bí a ní ọlọ́mọdé ń sàfẹ́kù wọn ọlọ́mọdé ń kún ọ sẹ́nu kú bọ̀rọ̀ wí mo lú ọkún àbúrò rẹ̀ ọlọ́mọdé ayé wí sí mi kò gba àwọn oúnjẹ rán nípa àwọn aláwẹ̀ gbogbo kan ní kòkẹ́ bọ̀rọ̀ wí jẹ́ wọ́n dà bí mọ́ kọsọ́mọ̀ láàrù àléìkà òlákà méjì lọ lè fi tú bẹ́ẹ̀ wọ́n mọ̀ yọ́rù sí tọ́nà bá pín fún ọ tọ́nà bá kọ tó jẹ́ pín rẹ̀ ọ̀nà àgbẹ̀ yọ́nú sí pín lójú oyè ń báyìí kẹwàá ní àlífà wo yóò wo sì bá ọ àkànwá níbi ní ara wa pé ọlọ́run bá ti jòkó yìí ní sí kálukú fẹ́ gba kárẹ̀dé kádàrá ni ọ̀yọ́nú sí tọ́lọ̀ fún ọ ọwá lọ́ọ̀ nísìnyí bó lọ́ọ̀ ti nísìnyí bí ayé tọ́lọ̀ bá kọ fún ọ èyí tó wò ń tó ọ sáré kú
sáwọn ọ̀dọ́ wà mí ẹ̀yin lẹ́ ń lé owó òjijì ohun tí ò ṣẹlẹ̀ yín ràn yín má jẹ́ ó ṣẹlẹ̀ ọ ní kíni wọn èyí ya wèrè ríran yín má jẹ́ ọjà kọ̀ọ̀kan wèrè èyí tẹ̀ ń fi ìgbẹ́ jẹ búrẹ́dì ẹ̀sùn jẹ́ kí mọ́lẹ̀ ẹ̀ sì ń bá a lòpọ̀ lẹ́ ń rọ̀ fún jẹ́ kí wá lóyún èèyàn ní òbí ní abẹ́ranko ẹ lọ sọkó máa jẹ kí nílẹ̀ bàbá rẹ̀ èyí ọ̀dọ́ tẹ̀ fẹ́ ṣiṣẹ́ mọ̀ lẹ́yìn kẹ́ máa náwó òkè ẹ̀ tó náwó fún kí lè jù ọ lọ bí bá ṣe pọ̀ síríọ́sì tó ti kékeré ṣòfò sọ́ọ̀sì àgbélé tó wà ní ọkọ̀ tó ní kó tẹ ọmọlẹ̀ kó kọjá èló lọ gbà mí owó yẹ̀pẹ̀ tó fi ń dí títì owó kí lọ ń gbà dídáńgóté ń bọ̀ tí fi ń fa tó fi mọ̀ ọmọ mi ولا تكسل bí tó tún gbé mi lágbà ولا تتبذل nígbà tí bí ìdí ń dákẹ́ torí àwọn èèyàn ti jókòó tipẹ́ فندامة العقبى لمن يتكاسل ẹlẹ́ẹ̀dákẹ́ tipẹ́ ẹsẹ̀ débì ni gbogbo alájọsọ eré gbà náà nù ولا تكسل ó dáná jẹ́ wíyìn pé máa lọlé ولا تتبذل ẹ jẹ́ ń fún wa ní nǹkan mẹ́fà nílé ayé dé mẹ́ta ló lè mú àlà mẹ́ta mẹ́yàn bá ti ní lọ́wọ́ ayé àtẹ̀lẹ̀kẹ́ ọmọ ló sì dojú rú àbí bó lọ wí ولا تكسل ولا تتغافلا ọsàfẹ́ kí n tú yìí فندامة bọ̀dẹ̀ lárúbáwá wà ní tiẹ̀ nínú ọmọ mi kò sí èyí tó bẹ̀rù àwẹ̀ tó ìpupa ṣẹ̀rífù yẹn ó bẹ̀rù àwẹ̀ débi tó bá di lárúbáwá ọ̀sán nílé ọba tó bá fẹ́ jáná sí ohun rẹ̀ jákè ẹjẹ́ ó mú nǹkan kèǹgbè kan tán lóru lọ́sùn lálẹ́ yóò wá máa fọ́n malọ́kárì ó ti sínú tàbá lọ wá sí ọ̀sán bá ní àjíjàrí yóò kẹ́ jòkó yóò ní ẹ̀ padà wí bàbá èyí yóò ìkẹta àwọn ẹ̀tàṣẹ̀ gbà síṣẹ́ ní ìsìn jẹ ẹ bá fẹ́ kún wọn jáná sí ẹ sáà ti bọ̀ kó yó ẹ fẹ́ lè dọ́ọ̀bù rẹ̀ nù kò ní dákẹ́ mọ́ àṣì àkọ́kọ́ ń bẹ̀ jẹ̀mọ́ alikawufu mufti gbogbo ẹ̀rọ tó wà bí ẹja lọ bẹ̀rù tó ẹgbẹ́ kò sí tí ó ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ sí ọ iṣẹ́ wo lọ fà tó fi ní kò sí tí ó ṣẹlẹ̀ tọ́lọ̀ fi pọ́ máa nẹ́bì níjọ́ ọdún tó bí gbogbo tí ó bí ìkan péré ló gbẹ̀yìn ànẹ́bì wọ́n sì ní kò sí tí ó ṣẹlẹ̀ ọ̀rẹ́ ni ó tún kúrì ni wọ́n ń ka ìtẹ́ ẹnìkan lónìí tí wọ́n kọ sórí kìíní ó travel káàkiri àgbáyé kò sí kọ́ńtì tí ò fẹ́ dé rí owó ìwà pọ̀ owó ìpọ̀ gbogbo nǹkan ló ní táláyé rẹ̀ àwọn nígbà tí ó fi kú kò lè ra nǹkan 15 naira jẹ ẹ̀rù ò bà ọ́ lọ síìtì kọ́ wọn tó mọ̀wé ju ọ̀nà tí wọ́n yí táyà ká tó ya wèrè ọ̀sìn lẹ́rù ò bà ọ́ lọ́wọ́ ní tíyàwó àtọmọdé kú jọ́kẹ́ náà ẹ̀rù ò bà wọ́ ṣé ọmọ ti já ní bàbá àtìyá àwọn ìjọ kan náà ni ó kú ìjọ kan náà tó lọ́wọ́ lú wọn ọmọ mi kìnnì kan tàbí òkú kìnnì kan kìnnì kan وكيف السحاب bíbá sí kàmá الرجال bíbá ètè àti ترم النزول ولم تستطع لأكل الربا ونكاح الزنا
tàtúfù nílùú Fars ìlú Fars náà ní Morocco mo lọ rí bàbá àwọn wá omi òjò ọ̀rọ̀ nílùú wọn náà ìlú wọn ní ọlọ́run ní bójú bá wá sú tó sú báyìí wọ́n kẹ̀rẹ́ pé ó tó fẹ́ lọ sánmọ̀ ni ìjọ kan rọ wá sí wá fẹ́ pèrún lásùbà ó wá rí pé níbi sóró gbogbo òjò tó rọ̀ sí tó yẹ kó rọ̀ sínú ìlú inú sóró ní rọ̀ sí. lè bá ẹ tẹ̀lé àti. Tàtúbù sàhábù kùrùkùrù wá ń káàkiri ìlú nílùú Fars nílùú kàmá sọ́bà rìjáàlù ìbẹ̀yìntì haram. Òjò yìí ó fẹ́ bọ́ọ̀lù ẹ̀lẹ́ lẹ́mítọ́sítà tírí ọlọ́run náà gbọ́dọ̀ kán sílẹ̀ ẹ̀lẹ́ gbọ́dọ̀ kán sílẹ̀ ẹ̀lẹ́ ẹ̀ṣẹ̀ ti pọ̀jù Nàìjíríà ẹ̀ṣẹ̀ pọ̀ bàbá wọn ní kó pé palliative àwọn tí a tún kó fún ládùúgbò wọn tún kó pamọ́ ẹ̀yìn tẹ́ kọjá sàárà tẹ́ ń jẹ sàárà lẹ́ jẹ́ kẹ́yà yẹ yìí ẹ̀fọ́n tún yẹ kẹ́ fún àwọn Nàìjíríà tó rò gbogbo tọ́lọ̀ fi ń bínú là ń ṣe lónìí ọkùnrin súnmọ́ ọkùnrin obìnrin súnmọ́ obìnrin àwọn lesbians kún bẹ́ẹ̀ àwọn gay gbogbo ẹ̀nà kún bẹ́ẹ̀ ìjọba tún wá ń dìbẹ́tì ẹ̀ àti sí òkàlà ní áùsì sọkùnrin lè fẹ́ ọkùnrin obìnrin lè fẹ́ obìnrin ṣe ní ká mọ́ sọ́nu. wọ́n fẹ́ legalize ẹ̀ wọ́n fẹ́ wá ìbínú Ọlọ́run ẹ jẹ́ abẹ́rù lákọ́kọ́ o tọ́ba tiẹ̀ lọ́ọ̀bẹ̀rù kú ìran yín ti fẹ́ kú tán ìwọ̀gán ti sílẹ̀kùn kú kalẹ̀ Ọlọ́run lè má pa ọkọ̀ fi ọ́sẹ̀ sí dandan ni kó pa ó lè bá tiẹ̀ jẹ́ bẹ̀rù àtúbọ̀tán ẹbú bọ́ọ̀bá bẹ̀rù kú ẹ̀sìn sì sàgbà kú. ṣé mo lè wí kejì ìjọba mi yín kíní lọ lè ti ń pa ewu. ẹlẹ́ẹ̀kejì jẹ̀mọ́ àròjá wà lọ́rùn kan pọ́lọ́hún ó kẹ́ ọ. èmi ò gbàrí pọ́lọ́hún ní kẹ́ kí ló tí wọ́n ló sọ̀rọ̀ òun lòun ti jákàn nítorí bọ́ọ̀ bá jákàn ọmọ bínú ẹni tó dáa fún ẹ̀wá ìtí bá dúnú mẹ́tẹ̀ẹ̀ta tèmi kọ́ yíyí lókè díẹ̀ ìkan tí ń dún ẹwà ká ìpadà gẹ́ẹ̀tì ẹ̀. òjò àánú fẹ́ sọ̀kalẹ̀ ní Nàìjíríà òjò àánú fẹ́ sọ̀kalẹ̀ lọ́mtẹ́sítà tírì kò lágbára àti sọ̀kalẹ̀ rí. àwọn ìjọba náà lọ forí sọ̀gbà. ẹlẹ́ẹ̀kẹta jẹ̀mọ́ wà lè ká ìmọ̀ bàbá ń kọ́ kó lọ méjì rẹ̀ tàbí pẹ̀lú. àwọn bá lójú táyé bọ̀ ni. mo wá lójú táyé mo wá sójú táyé mo pàdé ayé ní bẹ̀rẹ̀ gẹ́dẹ̀ àwọn tí yóò bọ́dọ̀ mi ti lọ lé yóò bọ́dọ̀ dá jẹ́mọ́ ẹ̀rẹ́ kẹta tí yóò fi là wà lè hóòbù
ẹjọ́ fẹ́ràn náà ju gbogbo nǹkan lọ. Ila mata taqulun Allah Allah wa fi qulubikum ghayrun náà. Ìgbà mélòó gan-an fẹ́ máa pa ìwọ Ọlọ́run títà tú ọkàn yẹn tá àbọ́lọ̀ níbẹ̀. Yaquluna bi alsinatihim ma laysa fi qulubihim. Ẹ kàn ń pọ̀ Ọlọ́run lẹ́nu ni kò dọ́kàn yìí. Láhàn ni. Náà. Mẹ́ta tá a gbọ́dọ̀ dé díẹ̀ kí ra ìyọ̀ǹda jẹ̀mọ́. Ó náà ní àlè kíbùrù. Gbogbo ń tọ́ wo jẹ́ mọ́gbéraga o. Bàbá ayédè ò gbéraga. Ẹwẹ̀ ẹ̀yìn wọn bí ṣe ń lò. Bàbá ó kíyàn tọ̀wọ̀tọ̀wọ̀. Ẹni tí ò bá sì máa ayédè ọ̀dẹ́ Ìbàdàn ni. Bàbá dé stadium báyìí. Tí bàbá ayédè ò bá ṣe program. Everywhere hold up. Àṣé èèyàn téèyàn náà ń pè lálejò níbì kan. Àṣà àlejò tí máa gbalé lọ́wọ́ ilé ń bẹ. Bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n nǹkan erin ibì kan ẹ̀lírí ibì kan kò tó erin kó tó kó lélẹ̀ bó ni wọ́n ti pe erin lẹ́lírí kí ló wá ń lo ẹni tí ó sọ dẹ̀ lírí. Bẹ́ẹ̀ bá ilé jẹ́ erin kó tó kó lé erin náà ni ó máa jẹ́bi tó bá dé. Wọ́n lérin ibì kan ẹ̀lírí ibì kan Yorùbá ò gbà ẹranko wo ni ó wàá sọ dẹ̀ lírí ni ó sọ erin dẹ̀ lírí tiẹ̀ ní mùsùlùmí ibì kan wọ́n lè tẹ́pa erin wọ́n wàá sọ dẹ̀ lírí kò tó erin ó lè jẹ́ rọ́ọ̀sùmù erin kó mọ̀ ní súnmù erin la tó bá ilé ní orúkọ erin la erin ni ó máa jẹ́ lọ. Àṣì àkọ́kọ́ ni ká máa gbéraga. Ìgbéraga obìnrin bẹ tọkùnrin bẹ tóbìnrin ni kó ní change lọ́wọ́ kó máa ṣàkọsọ́kọ rẹ̀ èsì ní kó máa rí oúnjẹ báwọn. Tó lọ́sẹ̀ pọ́kọ rẹ̀ dákẹ́ kó sọ̀rọ̀ mọ́ àlùbáríkà ó dákẹ́ mọ́ rẹ̀ láàrin. Ìgbéraga ọkùnrin ni kó máa sọ̀rọ̀ àsọtọ́ sóbìnrin bàbá ńlá rẹ̀ jẹ búrẹ́dì rí yálà yá rẹ̀ mú 5 alive rí. Ṣé irú bẹ́ẹ̀dì ilẹ̀ sàn lé bàbá rẹ̀ àbí ìdílé yín rí ni ilé ẹ̀bẹ̀rẹ̀ ọ̀bí ilé èkúté ọ̀ní ìgbéraga obìnrin sì lé sí tójú ti àná àníbà àti wúlò ìsọ̀ lè fẹ́ yá rẹ̀ ṣé yá rẹ̀ lọ ń gùn ṣẹ̀gbọ́n ó ti wín rìn. Obìnrin lé sí ọ̀rọ̀ lẹ́nu tó o bá ní ọbẹ̀ rẹ̀ dùn yóò láyé làbá ìtumọ̀ ni pé tìyá rẹ̀ náà ti dùn rí ó rán ọ sí lẹ́nu ayé làbá kọ́bí ọmọ dùn máa jẹ tọ́jú ayé làbá ó wọ̀ ọ́ nílẹ̀nu ó lẹ́yìn ọkùnrin tẹ́ fẹ́ràn kẹ́ máa ṣàṣọgbọ́n sómi yóò yẹ̀yẹ́ rẹ̀ wọ́n ń ká lọ sí ìyàwó rẹ̀ àdídákẹ́nu rẹ̀ ṣẹ́kànsùn tọkùnrin sì ni wọ́n àbí kó máa hanrun ní ọkọ̀ tó kọ́ gẹ̀dẹ̀ ìyàwó máa wo lórí pé èèyàn ní àbórí ibú wọ́n mọ̀ tó fẹ́ pàṣù bá wèrè lájí tí ò jì wọ́n ní oṣù tí lè mọ́ ìyàwó ni wọ́n fẹ́ pẹ̀lú ó sì mánéjì rẹ kòrò wọ́n sì lè bànújẹ́ ayé rẹ àmọ́ ẹ tẹ́ pé lójú tẹ́ pé gbogbo ẹ lẹ́yìn kẹgẹ bìlá tẹ́ǹgaran gbọ́dọ̀ tún pé sí ẹ̀wọ́ rẹ̀ oṣù lójọ́ ó gbà ọ bẹ́ẹ̀ àfi kó máa kùn bí ọkọ̀ tó kọ́ gẹ̀dẹ̀ tó bá dórí òkè tí ò lè rìn mọ́ sọ́kùnrin ni wọ́n sí ọ̀ ní gbéraga burúkú gbogbo akọ rẹ̀ náà ṣèbí ìyàwó rẹ̀ níbọ̀ ọ̀tọ̀ mọ́ àdámọ̀ lè ṣe obìnrin burú jù ààrẹ sùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọ̀rọ̀ àsọgbọnù tó bá ti di pọ̀ kàrà sún yàrá yóò lọ di àrò àdámọ̀ lè ṣe àdámọ̀ lè ṣe kò kọjú sí ọ̀hún ṣé àrò ni àdámọ̀ lè ṣe ìwọ ní bù bàbá kàlífà
jẹ̀mọ́ òbèrè ẹ̀kejì mọ́ wọlé hírùsù ohun tí kì í mú èèyàn gúnlẹ̀ láyọ̀ ní kéèyàn lójú kòkòrò ojú kò kúrò téèyàn máa fi kọjá àlà béèrè ẹ̀kẹta alhassad alhassudu láyà súdù kí ó tàà máa kéékèèké nù kò sẹ́ni tí ò fẹ́ mọ̀ tán lára hátàlẹ̀ hassudu ẹ̀rẹ́ ẹ̀kọ́ rí àkọ́sórí là máa pè ní èké ká tó kanu tíra wọ́n ní lọ́dún mẹ́wàá tá àti ha látó wá mú kí àṣírí wọ́n wà ní àkọ́dé wọ́n kọ́ lórí ní àkọ́sórí ni táwọn fẹ́ sí wọn nídìí wọ́n dúdú gbọ́n assalamu alaikum warahmatullahi wabarakatuh abẹ́ kankan nù ó mọ́sẹ̀ rí kùdà dì sí sáré kó ka Kùránì bẹ̀rẹ̀ kò lè wọ́n bẹ̀rẹ̀ assalamu alaikum ọtún ṣe lónìí gẹ̀ ìsúnmí sáré kùdà ní àwọn níbi ọmọ kéèkéé ó ti mọ́ láàrin àwọn ọmọ jọjọ kú lọ́rùkú jẹ́mọ́ ní náà kéèta kéèrò kìí sì fi ní lọ́rùn lẹ̀ gbogbo ní kéèta ò ní nísinmi kò sí ní láti mọ̀tá tó dáa ọ̀rọ̀ lẹ́gbẹ́ yìí sílíù dì bá ń parí ẹ̀ kéèkéé ní kàkà ìka ńlẹ̀ àṣàlátù lẹ́yìn parí ẹ̀ ó dà náà ọ̀rọ̀ lágbọ́ yìí o ẹnjìnìá kílẹ̀ pé àbíngà ó dà bọ́nẹ́wà